Praise the living Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá tó fún mi láti lè jẹ́ youth week pastor ti ọdún yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Reverend IF Òkèníyì fún oore ọ̀fẹ́ ńlá tó tún fún mi láti lè jẹ́ youth week pastor ti ọdún yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ youth week president àti gbogbo youth lápapọ̀. Mo gbàdúrà pé ìgbàgbọ́ wa ò ní lọ sẹ́yìn ní orúkọ Jésù. Àkọ́rí youth week ètò wa ti youth week ọdún yìí ni living faith, ìgbàgbọ́ ààyè. Living faith, ìgbàgbọ́ ààyè. Lónìí, bí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè, èyí ni ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Tí ìgbàgbọ́ wa tí ó bá máa jẹ́ ìgbàgbọ́ ààyè, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Nínú ìwé Hebrew, òǹkọ̀wé Hebrew, ó kọ̀wé sí àwọn Kristẹni sẹ́ńtúrì àkọ́kọ́ tí wọ́n rí ìdánwò àti ìpadà sẹ́yìn nínú ìrìnàjò Kristẹni tí wọ́n bẹ̀rẹ̀ dáadáa. Ṣùgbọ́n nígbà tí ìdojúkọ, tí wàhálà, tí inúnibíni tí ó bẹ̀rẹ̀ ní àyíká wọn, ìfarajì wọn sí Jésù Kristi ó dínkù, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ségesège nípa ti ẹ̀mí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ségesège nípa ti ẹ̀mí torí pé ìfarajì wọn ó ti rẹ̀wẹ̀sì, torí pé wọ́n ti rẹ̀wẹ̀sì nínú ìgbàgbọ́ Ọlọ́run. Tí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ wa gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Ìgbàgbọ́ ààyè nínú Kristi gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Ìgbàgbọ́ ààyè nínú Kristi ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Ìgbàgbọ́ Énọ́kù sì ń sọ̀rọ̀ síbẹ̀. Ìgbàgbọ́ Énọ́kù ó sì ń sọ̀rọ̀ síbẹ̀. Ǹjẹ́ o lè mú kí ìgbàgbọ́ rẹ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí o bá ti di òkú? Ǹjẹ́ o lè sì mú ìgbàgbọ́ rẹ kó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí o bá pa ipò dà? Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Bí ìgbàgbọ́ rẹ yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè àti ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ipasẹ̀ àwọn ìran tí ó ń bọ̀, tí ìgbàgbọ́ wa tí ó bá jẹ́ ìgbàgbọ́ ààyè àti ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀, a nílò àwọn nǹkan wọ̀nyí. Màá sọ̀rọ̀ lórí kókó 9 points. Màá sọ̀rọ̀ lórí kókó 9 tí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè àti ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Ìkíní, gba ìrúbọ Jésù Kristi pé òun ló ga jùlọ. Gba ìrúbọ Jésù Kristi pé òun ló ga jùlọ. Torí àkókò wa, ẹ jẹ́ ká kọ àwọn ẹsẹ̀ Bíbélì yìí, ẹ jẹ́ ká kọ kàdé go through ẹ̀ lẹ́yìn tí a bá ti parí ìsìn. Hebrew 10 verse 20 to 23. Hebrew 10 verse 20 to 23. Kristi nìkan ni olú àlùfáà kan nípa ẹni tí ó gbà wàhálà. Ẹni tí ó gbà wàhálà. Kristi nìkan ni ẹni tí ó wá sáyé tí ó sì gbà wàhálà láti ìbẹ̀rẹ̀ ayé yìí títí di ìsìn. Àtúrí ẹnikẹ́ni tó tún jẹ́ olú àlùfáà tó wá sáyé tó wá gbà wàhálà. Ẹ̀yin ará mi nínú Olúwa, ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó sọjí bí a ti ń ṣe àjọyọ̀ ọdún 2020. Ẹ̀yin ọ̀dọ́, ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó sọjí, kó jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí a bá ti papòdà, kí ìgbàgbọ́ wa kí ó sì máa sọ̀rọ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ìkejì, ní òye ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ. Ní òye ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ. Hebrew 10 verse 7 to 36. Hebrew 10 verse 7 to 36. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣìnà nínú ayé nítorí àìní òye ìfẹ́ Ọlọ́run fún ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣìnà nítorí wọn ní òye ìfẹ́ Ọlọ́run àti ète Ọlọ́run fún ayé wọn. Àṣeyọrí lórí ayé rẹ, ọwọ́ rẹ ló wà. Ẹni tó wá máa ṣe àṣeyọrí láyé yìí, ọwọ́ wa ló wà. Àṣeyọrí ẹnìkọ̀ọ̀kan, ọwọ́ ẹ̀ ló wà. So kí oníkálùkù kó ní òye, kí ó lọ tọ̀ Ọlọ́run lọ, kó ní òye, kó béèrè fún ète àti ìdí tó fi wà láyé, kó béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá ní òye àti ìfẹ́ Ọlọ́run tó mọ̀ nínú ayé rẹ̀, a máa tọ̀ ipasẹ̀ yẹn. Ẹni tó bá máa jẹ́ kí ìgbàgbọ́ ẹ̀ kó jẹ́ ìgbàgbọ́ ààyè àti ìgbàgbọ́ tó ń sọ̀rọ̀, ó gbọ́dọ̀ ní òye ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀. Ìkẹta, gbé lójoojúmọ́ nínú ète Ọlọ́run. Gbé lójoojúmọ́ nínú ète Ọlọ́run. Hebrew 10 verse 7
àti 36 pẹ̀lú Hebrew 11 verse 5 to 8. Kò tó láti mọ ète Ọlọ́run fún ayé rẹ. Kò tó láti mọ ète Ọlọ́run fún ayé rẹ. O gbọ́dọ̀ ṣe ohun gbogbo tó bá lè kún fún kí ọwọ́ rẹ lè bá. O gbọ́dọ̀ ṣe ohun gbogbo fún Ọlọ́run kí ọwọ́ rẹ lè bá. Kò ń ṣe pé ká kàn mọ ète Ọlọ́run fún ayé wa ká dẹ̀ dúró síbẹ̀. A gbọ́dọ̀ máa tọ ipá yẹn. A gbọ́dọ̀ máa ká máa tẹ̀lé ète Ọlọ́run fún ayé wa, ká máa ṣe ohun tí Ọlọ́run ti ní pé òun ni ká ṣe. Ọ̀nà yẹn ni ká máa tọ̀. Ọ̀nà yẹn ni ká máa tọ̀. Onísáàmù sọ nípa Jésù Kristi ní Psalm 40 verse 7. Kí ète àti ìfẹ́ Ọlọ́run bí ó bá lè ṣe gbà nínú ìgbọ́ràn lójoojúmọ́. A gbọ́dọ̀ ní ìgbọ́ràn, ká máa gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ní ojoojúmọ́, ká máa gbọ́ràn, ká dẹ̀ máa tẹ̀lé ìlànà Ọlọ́run tó ti kọ sílẹ̀ nínú Bíbélì, ká máa tẹ̀lé ẹ̀ ní ojoojúmọ́. Ìkẹrin, níní òye àkókò Ọlọ́run. Níní òye àkókò Ọlọ́run. Hebrew 10 verse 39. Níní òye àkókò Ọlọ́run. Bí ìgbàgbọ́ rẹ yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè tó sì ń sọ̀rọ̀, o nílò láti mọ àkókò Ọlọ́run fún ayé rẹ. Bí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ tí ó sọ̀rọ̀, tó máa jẹ́ ìgbàgbọ́ ààyè, a gbọ́dọ̀ ní òye àkókò Ọlọ́run fún ayé wa. God's time, we should know God's time. Ká ní òye àkókò Ọlọ́run, ká má kàn máa ṣe ohun gbogbo, ká kàn má máa ṣe ohun gbogbo lásán láì fi ìlànà Ọlọ́run ṣe. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ìkarùn, gbígbé lójoojúmọ́ nípa ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbígbé lójoojúmọ́ nípa ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Hebrew 10 verse 38. Hebrew 10 verse 38. Ìgbàgbọ́ tí yóò sọ̀rọ̀ fún àwọn ìran gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tó mọ bí yóò ti gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́. Tí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí yóò mọ bó ṣe máa fi ọ̀rọ̀ Ọlọ́run lò ní ìgbésí ayé rẹ̀, ní ojoojúmọ́ ayé rẹ̀, bó ṣe máa fi ọ̀rọ̀ Ọlọ́run sí gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ ní àwùjọ, tó wá ṣe fi ọ̀rọ̀ Ọlọ́run wọnú gbogbo ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ìkẹfà, gbígbé ìgbé ayé ìfara-ẹni-jì. Gbígbé ìgbé ayé ìfara-ẹni-jì. Hebrew 10 4 and 24. Ìmọ̀tara ẹni nìkan kò lè jẹ́ kí ẹnikẹ́ni gba ìgbé ayé ìgbàgbọ́. Ìmọ̀tara ẹnìkan, ẹni tó bá ti ní ìmọ̀ ti ara ẹni nìkan, self-center, tó yẹ pé ti ẹnìkan ló mọ̀, kò consider ti ẹlòmíì, kò lè gbé ìgbé ayé ìgbàgbọ́. Ìgbàgbọ́ Ébẹ́lì sọ̀rọ̀ lónìí nítorí pa ìgbàgbọ́ ó rúbọ dáradára sí Ọlọ́run. Ébẹ́lì ó rúbọ dáradára nípa ìgbàgbọ́, ó rúbọ dáradára sí Ọlọ́run. Ẹ jẹ́ káwa náà nípa ìgbàgbọ́ wa ká rúbọ tí ó dára, ká ṣe ohun tó dára pẹ̀lú àkókò wa, pẹ̀lú ohun gbogbo tá a ní, ká ṣe ohun tó dára fún Ọlọ́run. Ìkeje, gbígbé nínú ẹ̀rù Olúwa. Gbígbé nínú ẹ̀rù Olúwa, fear of God. Gbígbé nínú ẹ̀rù Olúwa. Hebrew 11 verse 7 and 27. Ìbẹ̀rù Olúwa máa mú kí ènìyàn sá fún ẹ̀ṣẹ̀. Ẹni tó bá ní ìbẹ̀rù Olúwa nínú ayé rẹ̀, ẹni tó bá bẹ̀rù Olúwa á máa sá fún gbogbo tó bá jẹ́ ẹ̀ṣẹ̀, kò ní fẹ́ tọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Bọ̀ ẹni tí kò bá ní ìbẹ̀rù Olúwa nínú ayé, á kàn máa ṣe ohun gbogbo lọ bó ṣe wù ú. Kò ní wò maybe ẹnìkan wò òun, kò ní wò anything, á kàn máa ṣe ohun gbogbo bó ṣe wù ú. Bọ̀ ẹni tó bá ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé rẹ̀, tó bẹ̀rù Ọlọ́run, tó mọ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ, á máa sá fún ẹ̀ṣẹ̀, kò ní fẹ́ tọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Ìkẹjọ, gbígbé ìgbé ayé ìforítì. Gbígbé ìgbé ayé ìforítì. Hebrew 10 verse 36 àti Hebrew 11 verse 3. Èyí kò túmọ̀ sí pé kíákíá ni àdúrà wa, ni ìdáhùn ni a máa tètè rí àdúrà wa. Èyí kò túmọ̀ sí pé tá bá ṣe gbàdúrà ni a máa rí èsì àdúrà wa, ṣùgbọ́n ká máa forítì, ká ṣetán láti ní ìforítì, ìfaradà, torí ẹni tí ó bá fẹ́ bá Ọlọ́run rìn,
tó fẹ́ rìn pẹ̀lú Ọlọ́run ó gbọ́dọ̀ ṣetán láti ní ìforítì. Ìkẹsàn-án tí a sì dáni dúró, gbígbé pẹ̀lú ẹ̀rù ayérayé lọ́kàn àti ní ẹ̀mí. Gbígbé pẹ̀lú ẹ̀rù ayérayé lọ́kàn àti ní ẹ̀mí. Hebrew 11 verse 13 to 16. Hebrew 11 verse 13 to 16. Bí ó bá jẹ́ pé ayé yìí nìkan ni ìgbàgbọ́ rẹ mọ́, o kò ní ìrètí kankan. Tó bá jẹ́ pé ilé ayé yìí nìkan ni ìgbàgbọ́ wa, a ò ní ìrètí kankan. A ò ní ìrètí ayérayé. Rántí pé ilé rẹ kò sí níbí. Wọ́n ní ká rántí pé ilé wa kò sí ní ayé yìí. Torí pé Ọlọ́run ó ti lọ pèsè àyè sílẹ̀. Kristi ti pèsè àyè sílẹ̀ fún wa. Ó ti lọ pèsè àyè sílẹ̀ fún wa nílé ayérayé. Sẹ́ni tó bá rò pé ilé ayé yìí nìkan ló mọ̀, ilé kan ṣì wà tó ju gbogbo ilé ayé yìí lọ. Ilé kan ṣì wà tó dára ju gbogbo ilé ayé yìí lọ. Ẹni tó bá lè forítì, tó bá lè tẹ̀lé ìlànà Ọlọ́run nìkan ló lè dé ilé ayérayé yẹn. Yípadà sí nísinsìnyí. Ẹ jẹ́ ká yípadà sí Ọlọ́run. Ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ wa ká fi lé lọ́wọ́. Ẹ jẹ́ ká fi ohun gbogbo ká fi lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run nìkan ló lè ṣe. Ọlọ́run nìkan ló ní agbára láti ṣe ohunkóhun. Ní ìparí, bí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè, àti ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀, kí a máa wo Jésù Kristi, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Kí a máa wo Jésù Kristi, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ìgbàgbọ́ ààyè, tí ìgbàgbọ́ wa yóò bá jẹ́ ìgbàgbọ́ ààyè, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ó ń sọ̀rọ̀. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù Kristi.